Ẹ káalẹ́, ìròyìn àṣálẹ́ la máa ṣojú ìròyìn láti lè ṣe Nta Ijebu Ode. Adétóyè Adébíyàn lórúkọ ní ìròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹ̀ka ètò ìṣúná ti bẹ̀rẹ̀ ètò ìtanijí káàkiri orílẹ̀-èdè lórí ìlànà àfihàn ẹ̀sùn tàbí ìkìlọ̀ lórí ìwà búburú ní ìpínlẹ̀ Èkó, eléyìí tó ní àfojúsùn láti ṣàmúgbòrò àkúnyawọ́, ìdáhùnṣẹ́ àti ìṣàkóso pẹ̀lú ìmúlò tó dáwọ́ lù nínú gbogbo àwọn iléeṣẹ́ ìjọba. Ìdàgbàsókè, àṣeyọrí àti níní ọ̀gọ̀rọ̀ owó jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn fẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láwùjọ kò fara mọ́ bí èèyàn ṣe ń kó owó tàbí dúkìá jọ lọ́nà àìtọ́. Nínú ìròyìn yìí, Ọlábọ̀dé arẹwà bẹjú àwọn ọ̀nà àìtọ́ àti ọ̀nà tọ́kànkọ́ tí àwọn ènìyàn ṣe ń wá owó, ohun ipa búburú tó ń fà bá gbogbo àwùjọ. Amòfin Natasha tó ń sojú àmì gbùngbùn ìpínlẹ̀ Kogi ti gba àyípadà sí ọ́fíìsì rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n ti dá dúró. Fún ìgbà àkọ́kọ́, Amòfin Natasha wọlé sí gbọ̀ngàn ilé aṣòfin orílẹ̀-èdè lẹ́yìn ìdáwọ́dúró rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣí ọ́fíìsì rẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun yìí lábẹ́ àṣẹ alákòóso kejì tó wà lábẹ́ ẹ̀ka tó ń ṣọ́ ààbò àti ìlànà nínú gbọ̀ngàn ilé aṣòfin orílẹ̀-èdè yìí, Alábí Adédèjì. Amòfin Natasha sọ di mímọ̀ wípé inú òun dùn púpọ̀ láti lè padà sí ọ́fíìsì rẹ̀ àti láti lè tẹ̀síwájú nínú iṣẹ́ tó tọ́ gẹ́gẹ́ bí aṣojú àgbà tó ń sojú àmì gbùngbùn ìpínlẹ̀ Kogi. Akọ̀yìn wa láti ilé aṣòfin Isa Muhammad jábọ̀ ìròyìn wípé kò sí àtẹ̀ránṣẹ́ tàbí àlàyé kankan látọ̀dọ̀ olórí aṣòfin nípa ìpinnu àṣẹ ìwọ́kúnlé ọ̀hún tàbí ìpadà rẹ̀ sí ọ́fíìsì tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó wà lórí ilé ẹjọ́. Àìní ọmọ ìkọ́ṣẹ́ tí yóò kọ́ nípa iṣẹ́ ọwọ́ ti ń jẹ́ ọ̀kan lára àwọn ìṣòro tó ń dẹ́rùbà àwọn ènìyàn lónìí. Ọ̀pọ̀ àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ tí a ní ìrètí pé wọn yóò fi agbára wọn ṣàgbékalẹ̀ ìlera ara ẹni àti ìdàgbàsókè orílẹ̀-èdè ni wọn kò fi ọkàn sí ẹ̀ka ètò ọrọ̀ ajé òun iṣẹ́ ọwọ́. Nínú ìròyìn yìí, Yẹmí Dálímọ̀ bẹjú bí ọ̀rọ̀ náà ṣe ń lọ tí yóò ṣàwárí ojútùú sí ọ̀nà àìní ọmọ ìkọ́ṣẹ́ ní ọ̀pọ̀ àwọn iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ ọnà kíkọ́. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìṣòro bí kò tó sí àwọn ọmọ tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ báyìí ni ó ti ń kojú ẹ̀ka ìdàgbàsókè ètò ìkọ́ṣẹ́ lórílẹ̀‐èdè yìí látàrí bó ti fojú hàn gbangba pé kò sí àwọn ọmọ tí wọ́n fẹ́ fojú sí ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ bíi iṣẹ́ yíyọ búlọ́ọ̀kù, iṣẹ́ kápẹ́ńtà, iṣẹ́ lílẹ̀ ohun ọ̀ṣọ́ sí ilé, iṣẹ́ panel beating, iṣẹ́ kíkùn ilé, electrical installation, iṣẹ́ mẹkáníìkì, àwọn tó ń tún ọkọ̀ ṣe àti àwọn iṣẹ́ mìíràn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ yìí ni wọ́n á ti fi iṣẹ́ wọn sílẹ̀ báyìí tí wọ́n wá ọ̀nà ọ̀tun láti lè mú owó wọlé sápò ara wọn láwọn ètò oríṣiríṣi. Ìgbésẹ̀ yìí ni ó ti wá ń ṣe ìdojúkọ tó sì ń jẹ́ ìpèníjà fún iṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ báyìí nígbà tí àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ pàápàá kò rí àwọn ọmọ tí wọ́n fẹ́ fi iṣẹ́ náà lé lọ́wọ́ nígbà tí àwọn tó wà níbẹ̀ tí wọ́n sì kéré níye báyìí sì ń gbé owó gegere lé iṣẹ́ wọn. Ọ̀gbẹ́ni Fatai Mosaku tí iṣẹ́ rẹ̀ ti ń lọ sókè tẹ́lẹ̀ nígbà tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ ń ṣàlàyé pé ní báyìí ó ṣòro láti rí àwọn tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ báyìí látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ yìí ni wọ́n fẹ́ jáde gẹ́gẹ́ bí àwọn tó lọ́lá wọn lè kọ́ná kí àwùjọ pàápàá lè bọ̀wọ̀ fún wọn. Àwa tá à ń ṣiṣẹ́ iṣẹ́ ò wà dáadáa mọ́, ó jẹ́ kí ìkan nínú wọn bàbá máa rí mi àti lọ gun machine, owó ojúmọ́, owó tó máa wá kíákíá làwọn ọmọ òsìn yìí ń fẹ́, so kún àwọn tí ẹ fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ mọ́ rárá. Ó wà fẹ́ tiwa tó pọ̀ gan-an nítorí pé ní àtijọ́ àwọn èèyàn wọ́n máa mọ́mọ wọn wá láti wá kọ́ṣẹ́, ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó burúkú jáì o, kódà gan apá ó ti fẹ́ ẹ̀kọ́ṣẹ́ ti tán lẹ̀ ráúráú. Fún àpẹẹrẹ, kò sọ́mọ tó fẹ́ kọ́ṣẹ́ wọn lásìkò tá a wà yìí. Iṣẹ́ yahoo yẹn pé kán ti máa tẹ fóònù yẹn ó ti mọ́ wọn lára. Lára àwọn ọ̀dọ́ náà ni wọ́n ṣàlàyé pé dípò kí àwọn lọ kọ́ iṣẹ́ ọwọ́ kí àwọn di ọmọ ẹ̀kọ́ṣẹ́, àwọn yóò kúnkún lọ wá àwọn ọ̀nà míì tí àwọn yóò fi rí owó fún lílò àti ìdàgbàsókè ara wọn. Tọ́lé sọ pé àwọn ti di bí gẹ̀, àwọn ò lè ṣiṣẹ́ ọwọ́ mọ́. Àwọn ilé ìwé tó bá dé ti rí àwọn yahoo tó fún wọn lówó, tó fún wọn tọrọ kọ́bọ̀ tó fún wọn, wọn ò ní ṣiṣẹ́ ọwọ́ mọ́. Àwọn ilé ìwé púpọ̀ nú obìnrin púpọ̀ nú wọn, wọ́n lè lọ ṣiṣẹ́ olóṣù or something like that. Àwọn ọ̀mọ̀ràn wá wòye pé ọ̀nà kan gbòógì láti kojú ìṣòro yìí ni ó jẹ́ ọ̀nà tó pọ̀, lára wọn sì ni kí a túbọ̀
mú kí ètò ìkọ́ṣẹ́ ọwọ́ rọrùn fún àwọn ọ̀dọ́ kí á sì ṣí àyè tó dára sílẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ kí á sì túbọ̀ fọ́n rere ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó wà nínú ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́ wa yìí. Iṣẹ́ ọwọ́ pàápàá ni ó jẹ́ ọ̀nà kan gbòógì láti lè mú ìgbàsókè dé bára ẹni látàrí pé ó tún pèsè àwọn ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí, ìyẹn ìṣòro bí ọ̀pọ̀ ọ̀dọ́ kò ṣe ríṣẹ́ ṣe tó. Yẹmí Dalẹ̀mọ̀ ló jábọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí ìpinnu pé kí àjọṣe iṣẹ́ ọ̀gbìn ní orílẹ̀-èdè yìí lè bá ti tàgbáyé mu àti láti lè jẹ́ ìtẹ́wọ́gbà ní ọjà àgbáyé. Láti lè ṣàtìlẹ́yìn fún ètò yìí, iléeṣẹ́ ìjọba tó ń bójútó ètò iṣẹ́ ọ̀gbìn ti ṣe ìfilọ́lẹ̀ yàrá àyẹ̀wò kékeré fún ìrẹsì sílẹ̀ kí wọ́n lè fi máa pèsè ọjà tó pójú owó, ìyẹn fún àwọn ọjà abẹ́lé òun pẹ̀lú ọjà lágbàáyé. Musa Baba Aliyu ló jábọ̀ ìròyìn. Ìròyìn wọn fún ti àṣẹ lónìí kò ní jù báyìí lọ. Adétóyè Adébíyàn olórúkọ níròyìn. Títí dọ̀la, ó dàbọ̀. Nigeria Television Authority, Nta Ijebu Ode Heritage Station, a station that updates you on latest information, news, people day-to-day activities. We promote Nigeria culture. We bring to you educative programs and talk shows for young and old. We give you latest updates from the world of sports. We also bring to you updates from the entertainment world. We are the best among the rest. We are available on StarTimes Channel 103 and UHF 63. Nta Ijebu Ode, your heritage station. Nta Ijebu Ode, your heritage station. Nigeria Television Authority, Nta Ijebu Ode Heritage Station, a station that updates you on latest information, news, people day-to-day activities. We promote Nigeria culture. We bring to you educative programs and talk shows for young and old. We give you latest updates from the world of sports. We also bring to you updates from the entertainment world. We are the best among the rest. We are available on StarTimes Channel 103 and UHF 63. Nta Ijebu Ode, your heritage station. Lọ́tún ni ọjọ́ ń yọ, lọ́tún ni òun náà. Ẹgbẹ́yẹ̀wò ètò tuntun tó gorí afẹ́fẹ́ lórí iléeṣẹ́ móhùnmáwòrán àpapọ̀ Nta Ijebu Ode, StarTimes 103 àti àwọn ẹ̀rọ ayélujára yòókù. Lórí ètò yìí láti máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá sórí afẹ́fẹ́ láti jíròrò lórí àwọn tó ṣe kókó tó ń ṣẹlẹ̀ láwùjọ bí ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀kọ́, ètò ààbò, ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, ọ̀rọ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò yìí yóò máa gorí afẹ́fẹ́ dédé aago 7 alẹ́ ní ọjọ́bọ̀, ọjọ́ Àlàmísì lọ́sọ̀ọ̀sẹ̀. Ààyè wà fún ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti olókòwò kéékèèké láti wá polówó ọjà yín lórí ètò Ẹgbẹ́yẹ̀wò ẹ̀kú ojúlọ́nà o. The future belongs to those who prepare for you today, and the journey starts here. Welcome to Future Ambassadors, a program specially designed for you, the leaders of tomorrow. On this platform, we'll be bringing you updates on situations across campuses in Nigeria, ranging from academics, social life, opportunities, as well as challenges. Student empowerment to personal development is also not left out in this program. Our mission and vision is to inform, educate, entertain, and inspire you to become greater future ambassadors. This is more than just a program. It is a movement and a voice for every Nigerian who